Ọlọ́run jọba kí gbogbo ayé kó wárìrì. Ìtumọ̀ pé kéèyàn wárìrì yẹn a máa mọ̀ ní Psalm 99 lénìí. Psalm 99 wọn kọ orúkọ ẹni tó kọ Psalm 99 sí, ṣùgbọ́n mo sọ fún wa wípé Psalm àwọn ọba náà ni. Psalm pé Jésù Kristi ń padà bọ̀ láti wá ṣèdájọ́ ayé, láti wá ṣèdájọ́ òǹkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bó ṣe rí. Nítorí Ọlọ́run wa, Ọlọ́run mímọ́ ni. Ẹni tó bá dẹ̀ jẹ́ mímọ́ kò gbọ́dọ̀ ibi ò gbọ́dọ̀, kò sí nǹkan kan tó ń jẹ́ ibi tó gbọ́dọ̀ dé ọ̀dọ̀ ẹni tá bá ń pè ní mímọ́. Nítorí mímọ́, kí la tiẹ̀ sọ pé mímọ́ gan? Tá bá sọ pé nǹkan mímọ́ mímọ́, kí ló ń jẹ́ bẹ́ẹ̀ pé mímọ́ mímọ́ ni? Mímọ́ ó túmọ̀ sí pé ẹni tá a yà sọ́tọ̀ pátápátá tó kàn dá wà ní ààyè títí rẹ̀. Nítorí pé ẹni tó bá jẹ́ mímọ́ kò ń ṣe ọkàn rẹ̀ ò lè ro ibi. Ẹni tọ́kàn rẹ̀ ò lè ro ibi rárá ni o. Mi sọ pé ẹni tó ń ṣe ibi ọkàn tiẹ̀ kò lè ro ibi rárá ni. Èèyàn wo lẹ wá rí tọ́kàn rẹ̀ ò tiẹ̀ kì í ro ibi rárá? Nǹkan tọ́lọ́run fi ju gbogbo èèyàn lọ nìyẹn. Nítorí pé ọkàn Ọlọ́run kò lè ro ibi rárá rárá rárá. Nǹkan tó jẹ́ dúdú, nǹkan tó jẹ́ pé àṣìṣe, nǹkan tó jẹ́ pé kò dára kò lè wà nínú ọkàn Ọlọ́run rárá rárá, kò lè débẹ̀. Nítorí pé gbogbo nǹkan nípa Ọlọ́run mímọ́ ni. So Ọlọ́run wà, Ọlọ́run ó dá yàtọ̀, Ọlọ́run wà lọ́tọ̀. Nǹkan tó fi yàtọ̀ sí gbogbo àwọn òrìṣà, tó fi yàtọ̀ sí gbogbo àwa ènìyàn nìyẹn. Nítorí pé gbogbo nǹkan pa Ọlọ́run mímọ́ ni. Aṣọ tó wọ̀ mímọ́ ni, ibi tó jókòó sí mímọ́ ni, adé orí ẹ̀ mímọ́ ni, bàtà ẹsẹ̀ mímọ́ ni, gbogbo nǹkan pa Ọlọ́run mímọ́ ni. Mímọ́ yẹn so pọ̀ débi pé ńgbà tí Àìsáyà rí, ẹ̀rù bà Àìsáyà ní pé wó lòun o, aṣọ dídọ̀tí lòun. Odidi prophet Àìsáyà nìyẹn o. Olúwa yìí so jẹ́ mímọ́ tó jẹ́ wípé nǹkan tí ò bá jẹ́ mímọ́ kò lè súnmọ́ Ọlọ́run yìí rárá rárá. Ṣé rí àwọn èèyàn, torí àwọn èèyàn ńgbà tí tẹ́lẹ̀ má ṣe máa ń rò pé èèyàn ń jẹ́ mímọ́, nítorí pé àmọ́ ìpò di dandan ká jẹ́ mímọ́ láti lè bọ́ Ọlọ́run yìí gbé. Ẹni tó bá fẹ́ bọ́ Ọlọ́run pé, ẹni tó bá fẹ́ jogún ìgbàlà, tó fẹ́ gbọ́ Ọlọ́run jókòó, tó fẹ́ wà, tó fẹ́ make eternal life, ó láti jẹ́ ẹni tó ń gbé ìgbé ayé mímọ́. So àwọn èèyàn ńgbà tán máa ń wàásù fún wọn nípa Psalm 99 nípa pé a gbọ́dọ̀ jẹ́ mímọ́ o. Ẹni tí ò bá jẹ́ mímọ́ kò lè ní access sọ́lọ́run o. Nǹkan táwọn èèyàn máa ń rò pé mímọ́ ni wípé kéèyàn fi scarf kó fi borun, kó má ṣírun sílẹ̀, kó má ṣe irun tuntun, kó má wọ yẹtí, kó má wọ necklace, kí blouse ẹ̀ kó gùn dé ọwọ́, kó má fi ara kankan síta, kí skirt ẹ̀ kó gùn dé ẹsẹ̀, kó má tiẹ̀ fi powder sójú, ṣẹ̀mọ̀ ká má kun ojú wọn kó le kókókókókókókó, wọn ò gbọ́dọ̀ rẹ́rìn-ín. Mi ò sọ pé ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, mi ì sọ pé kò dáa o. Torí gbogbo nǹkan téèyàn bá lè ṣe láti lè gbé ìgbé ayé mímọ́, mo fọwọ́ sí ń tèmi o. Ṣẹ̀mọ̀ the fact pé mi ò ṣe bẹ́ẹ̀ kò mean wípé èèyàn míì, gbogbo nǹkan téèyàn bá lè ṣe láti jẹ́ kéèyàn lè gbé ìgbé ayé mímọ́, tó bá jẹ́ ìyẹn lẹ máa ṣe, tó máa jẹ́ kọ́kàn yín balẹ̀ tẹ́ ẹ̀ ní ṣẹ̀, it's alright, kò sí nǹkan tó wrong pẹ̀lú ẹ̀. Bọ̀ àlàyé tí mo fẹ́ ṣe ni wípé kò kì í ṣe nípa pé kójú èèyàn le kókókókó ká má rẹ́rìn-ín, ṣẹ̀mọ̀, ká já scarf mójú, ká má wọ yẹtí, ká wọ long skirt, kí ọ̀rọ̀ tó dẹ̀ ń jáde lẹ́nu wa kó má fi hàn pé kìrìsìtẹ́nì lẹ́nu náà. Kí inú ẹni yẹn tó le débi pé kò lè ṣàánú fúnyàn. Ẹ rí pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn, báwo lẹ máa ṣe pé irú èèyàn bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì? Bẹ́ẹ̀ kí wọ́n tẹ́ pé wọ́n lẹ́nu àti dá yín lóhùn, wọ́n máa judge gbogbo èèyàn. Ẹ̀yin tẹ́ bá ti wọ ṣòkòtò, tẹ́ ti wọ blouse, ẹlẹ́ṣẹ̀ nìyẹn. Wọ́n fẹ́ mọ̀ bóyá wọ́n believe pé ẹ ti ẹ̀ born again, wọ́n á dẹ̀ judge yín. Ṣẹ̀mọ̀, irú ìyẹn kọ́ là ń sọ. Irú mímọ́ tá à ń sọ ni wípé mo ti sọ fún wa pé Pastor Adébóyè ló ṣàlàyé tó yé mi jù ní gbogbo mímọ́ yẹn. Ademari Psalm 99 lénìí. Ẹni tó ń ṣe ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tó ń tẹ̀lé ìlànà Ọlọ́run, òun là ń sọ pé ó ń gbé ìgbé ayé mímọ́ o. Ọlọ́run sọ wípé má parọ́, ò dẹ̀ parọ́. Ọlọ́run sọ wípé má ṣe àgbèrè, ò dẹ̀ ṣe àgbèrè. Ọlọ́run sọ wípé
san ìdá mẹ́wàá, ó lọ máa jiyàn wípé àwọn pásọ̀ kan ló ń na àwọn kinní kan. Ikú tó lóun bá ṣàti sọ pé kò ṣe, ó dẹ̀ ń ṣe. Èyí tó bá sọ pé kò má ṣe, ó dẹ̀ ṣe. Ẹni tá à ń sọ pé ó ń gbé ìgbé ayé mímọ́ nìyẹn o. Kò ní fi ṣe irú nǹkan tó yẹ. Mi sọ pé ká máa kìrìsìtẹ́nì gbọ́dọ̀ múra ọmọ Ọlọ́run o. Kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ ṣíra sílẹ̀, because ó bá jẹ́ kí ọkùnrin wù ẹ́ débi pé ọkùnrin máa dẹ̀ tó máa kó sínú ẹ̀ṣẹ̀, ìwọ náà ti ṣì í nìyẹn. A gbọ́dọ̀ múra dáadáa. Ṣé mọ̀ gbogbo nǹkan wa aláti mọ̀ pé kìrìsìtẹ́nì lélẹ̀ tá bá rí wa. Kì í ṣe pé ká dẹ̀ kún gbogbo ẹ̀ bí jí síbẹ̀. Gbogbo nǹkan moderation ni, gbogbo ẹ̀ láti wọ̀n ní ìwọ̀nba. Bọ̀ kì í ṣe pé bóyá a gbọ́dọ̀ blouse wa gbọ́dọ̀ dé apá, kinní kan ó gbọ́dọ̀. No, ìyẹn kọ́ là ń pè ní ìgbé ayé mímọ́ o. Ó lè ran ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ o láti lè gbé ìgbé ayé mímọ́ o. But nǹkan tá à ń sọ pé ìgbé ayé mímọ́, ìwà mímọ́ ni pé ìgbọ́ràn sí Ọlọ́run. Gbogbo nǹkan tọ́lọ́run bá ti sọ pé ká ṣe, ká ṣe. Èyí tó bá dẹ̀ sọ pé ká má ṣe, ká má ṣe. Nítorí Ọlọ́run yìí, mímọ́ ẹ̀ sọ pọ̀ débi wípé àwọn áńgẹ́lì, àwọn àgbààgbà, àwọn àgbààgbà mẹ́rin, àwọn àgbààgbà yẹn wọ́n máa forí balẹ̀ báyìí, wọ́n máa kọ mímọ́, mímọ́, mímọ́. Orin tá fi bẹ̀rẹ̀ yẹn, ó ní mímọ́, mímọ́, mímọ́ Olódùmarè, mímọ́ Olódùmarè, ó ló ń kọ níwájú Ọlọ́run. Nítorí pé Ọlọ́run, mímọ́ ẹ̀ pọ̀ débi wípé kò sí nǹkan kan, nǹkan kékeré lásán tí ò bá jẹ́ mímọ́ tó bá súnmọ́, iná máa jó ni. Iná máa jó ni. Mo máa ṣàlàyé fún wa ní àpótí ẹ̀rí, àpótí májẹ̀mú tí wọ́n gbé sínú tabernacle. Ṣé mọ̀ pé níbi àpótí ẹ̀rí yẹn láàrin àwọn kérúbù méjì yẹn, òun lọ́lọ́run wà. Níbi tí wọ́n gbé àpótí ẹ̀rí yẹn sí, wòlíì tó máa lè wọbẹ̀, àwọn wòlíì kéékèèké wọ́n ti ẹ̀ lè débẹ̀. High priest nìkan òun ló lè débẹ̀. Ẹ̀ẹ̀kan lọ́dún dẹ̀ ló lè débẹ̀. High priest yẹn tó bá dẹ̀ fẹ́ lọ, ó máa mú ẹ̀jẹ̀ tó ti fi ṣe gbogbo ẹbọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo àwọn èèyàn àti fún ìdáríjì tí òun fún rẹ̀ gangan. Ó máa mú ẹ̀jẹ̀ yẹn dání. Wọ́n dẹ̀ máa so nǹkan mọ́ lẹ́sẹ̀ ni. Tó bá wọlé, tó bá jẹ́ pé kò tètè jáde, wọ́n ti mọ̀ pé mímọ́ ẹ̀ ò pé nìyẹn. Torí pé nǹkan tó bá ní àbàwọ́n kékeré tó bá débi tọ́lọ́run wà, iná máa jáde, ó dẹ̀ máa jó instantly ni. Níbi tọ́lọ́run jẹ́ mímọ́ dé. Òun ló ṣe jẹ́ wípé àwọn Bible scholar máa ń sọ pé Ọlọ́run ní dangerous side o. Èyí side Ọlọ́run kan wà tó jẹ́ pé ó lágbára. Nítorí pé mímọ́ ni. Ẹni tó máa súnmọ́ Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ mímọ́, mímọ́, mímọ́. Ẹni tí ò bá lè gbé ìgbé ayé mímọ́, òun àtọlọ́run wọn lè jọ ṣe papọ̀, wọn lè jọ rìn papọ̀, kò ṣeé ṣe. High priest yẹn tó bá wọlé báyìí, tó bá jáde ni wọ́n á sọ pé hallelujah. But tí ò bá ti jáde, wọ́n máa fa okùn tán so mọ́ lẹ́sẹ̀ yẹn, òkú ẹ̀ la máa fà jáde. Nítorí pé Ọlọ́run yẹn ti jẹ́ mímọ́ jù. Presence Ọlọ́run ló kàn wá ń bẹ̀ o. Presence yẹn ni o kò lè, nǹkan kékeré tí ò jẹ́ mímọ́ tó bá dẹ̀ wọbẹ̀, iná máa jó ni. So ká lè mọ bí Ọlọ́run ṣe jẹ́ mímọ́ sí, òun ló ṣe máa ń sọ fún wa pé ká wárìrì níwájú Ọlọ́run o. Ká wárìrì níwájú Ọlọ́run, torí Ọlọ́run yìí ẹ̀rù jẹjẹ ni o. Ẹ̀rù tí ò dẹ̀ ṣe é wò ni o. Kò sẹ́ni tó lè wojú ẹ o. Mímọ́, gbogbo nǹkan ẹ̀ mímọ́, 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 mímọ́ ni. So àpẹẹrẹ àwọn mẹ́ta tí wọ́n fún wa nínú Psalm 99 tá máa kà lẹ́yìn yìí, torí wọ́n sọ fún wa pé Ọlọ́run yìí mímọ́ ni. Ìgbà mẹ́ta ní Psalm 99 tó kọ́ sọ fún wa wípé Ọlọ́run yìí ń bọ̀, ó ń bọ̀ wá jọba o. Jésù ń padà bọ̀ o. Ó ń bọ̀ láti wá jọba. Ṣùgbọ́n ẹni tó máa bá Ọlọ́run yìí rìn o, ẹni tó máa bá jọba, ó ń láti jẹ́ mímọ́ o. Mímọ́, mímọ́. Ìgbà mẹ́ta ní Psalm 99 tó náà wá létí pé Ọlọ́run wa tá à ń sìn yìí mímọ́ ni o. Mímọ́ ni o. Mímọ́ ni o. Ó dẹ̀ fún wa ní àpẹẹrẹ àwọn mẹ́ta tán jẹ́ ìránṣẹ́ tí wọ́n dẹ̀ farabalẹ̀, tó jẹ́ wípé wọ́n tẹ̀lé ìlànà Ọlọ́run. Wọ́n fi ẹ̀rí Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n tẹ̀lé ẹ̀rí Ọlọ́run. Ṣùgbọ́n wọ́n wá ń sọ fún wa wípé even though wọ́n tẹ̀lé ìlànà Ọlọ́run, even though wọ́n ṣe ẹ̀rí Ọlọ́run,
nígbà tí wọ́n ṣẹ̀ ọlọ́run tó jẹ́ mímọ́ yìí ó ṣèdájọ́ wọn o nítorí pé mímọ́ lọ́lọ́run ọlọ́run ò gbọ́dọ̀ kó lè mú nǹkan tí kò tọ́ kó lè dájọ́ kó ṣèké kó lè lo agbára rẹ̀ láti dá ẹjọ́ kó fi ṣe èké nítorí pé ó jẹ́ mímọ́ kò sí bí èèyàn ṣe lè súnmọ́ tó kò sí bó ṣe lè fẹ́ràn èèyàn sí tó tí èèyàn bá ti lọ dá ẹ̀ṣẹ̀ téèyàn bá ti ṣe nǹkan tí ò jẹ́ mímọ́ yẹn nǹkan tọ́lọ́run máa ṣe ní pé á ṣàánú fẹ́ni yẹn ṣùgbọ́n á jẹ́ kẹ́ni yẹn jẹ̀yà ẹ̀ so that ìdọ̀tí ẹ̀ṣẹ̀ yẹn á lè kúrò bẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ ń pa Psalm 99 sọ̀rọ̀ ń pa Aaron ó sọ̀rọ̀ ń pa Mósè ó dẹ̀ sọ̀rọ̀ ń pa Samuel tí Aaron ló tiẹ̀ le jù nínú wọn Aaron tiẹ̀ try Aaron really ó make sure wípé gbogbo nǹkan òun kó tó yàtọ̀ sígbà tó ti lọ fún wọn ní yẹtí tán ti lọ ṣe yẹtí tán fi ṣe òrìṣà o lẹ́yìn Aaron ti yí padà o àwọn èèyàn ló fọ́ọ̀sì ẹ̀ pé kó bá wọn kó ṣòrìṣà fáwọn pé àwọn ò rí Mósè but Aaron try láti ìgbà tó ti di priest tó ti di wòlíì ó gbé ìgbé ayé mímọ́ yẹn ó gbé but àwọn ọmọ mẹ́rin ní Aaron ní ẹ tó bá mọ story wọn dáadáa ẹ tí ò bá dẹ̀ mọ́ ẹ lọ kà Leviticus chapter 10 ẹ máa rí ń bẹ̀ Leviticus chapter 10 ẹ wo ẹsẹ̀ ìkíní àti ìkejì ọmọ mẹ́rin òun ni Aaron bí àwọn méjì tó dàgbà jù nú wọn àwọn yẹn lọ ṣe iná àjòjì nípa bí Ọlọ́run ṣe jẹ́ mímọ́ tó òun ni mò ń sọ ń pa rẹ̀ o wọ́n lọ mú torí iná tí wọ́n á fi ṣe ẹbọ níwájú Ọlọ́run ó láti jẹ́ mímọ́ wọn kò lè múná wá láti ìta iná tó mú wá láti ìta yẹn ó ti ní ìdọ̀tí Ọlọ́run yìí dẹ̀ rèé kò lè stand ìdọ̀tí kò lè stand nǹkan tí kò jẹ́ mímọ́ so iná tó wà lórí altar torí altar yẹn wọ́n ti yà á sí mímọ́ so iná wọ́n wá tan náà yẹn lórí altar iná torí altar yẹn ìyẹn nìkan ni wọ́n lè fi ṣe ìrúbọ sọ́lọ́run ṣùgbọ́n àwọn ọmọ Aaron kàn rò pé ṣèbí iná lásán náà ni wọ́n kàn dẹ̀ gbé kíní wọn tó fi ń ṣe ẹbọ wọ́n dẹ̀ fi iná sí lórí wọ́n dẹ̀ gbé wọnú tẹ́ḿpìlì níbi tọ́lọ́run wà wọ́n ṣe gbé wọlé báyìí iná dẹ̀ jáde látara Ọlọ́run ni ó dẹ̀ jó ọmọ méjèèjì yẹn instantly ní kíákíá ni ṣe yẹ kọ́lọ́run rò pé àwọn ọmọ Aaron dẹ̀lélẹ̀ tí wọ́n ń sin òun o bó nítorí pé Ọlọ́run jẹ́ mímọ́ pé wọ́n gbé wọbi tọ́lọ́run wà yẹn iná yẹn jáde automatically ó kàn dẹ̀ jáde ó dẹ̀ jó wọn pa ni kẹlẹ̀ mọ́ bọ́lọ́run yẹn ṣe jẹ́ mímọ́ sí òun ló ṣe máa ń sọ fún wa pé ẹ wá rírì níwájú Ọlọ́run ò máa ń ṣe ẹni téèyàn yájú sí Ọlọ́run ò máa ń ṣe ẹni téèyàn lè wò lójú ẹrù jẹjẹ máa ní ẹrù jẹjẹ Ọlọ́run tá à ń sìn yìí o Ọlọ́run aláàánú ni o Ọlọ́run tó fẹ́ràn wa ni o bó ṣe jẹ́ mímọ́ tó yẹn ògàn òwú kó máa bá wa ṣeré ṣèbó àwọn mẹ́ta tó porúkọ ẹnu Psalm 99 lẹ́ni ó bá wọn sọ̀rọ̀ ìfà ó bá Mósè sọ̀rọ̀ face to face ó bá wọn sọ̀rọ̀ ó wù ú kó máa bá wa ọmọ ẹ̀ sọ̀rọ̀ ó wù ú but kò lè ọmọ tó bá jẹ́ pé ó ń fẹ̀ṣẹ̀ ṣeré Ọlọ́run ò lè sún mọ́ nítorí pé Ọlọ́run mímọ́ ni òun ló ṣe kórìíra ẹ̀ṣẹ̀ Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀ ní gidi nítorí pé irú èèyàn tọ́lọ́run jẹ́ ni nítorí pé ó jẹ́ mímọ́ ni Aaron ó ṣẹ̀ Mósè fúnra ẹ̀ gan tó bá sọ̀rọ̀ lójú sójú tó fẹnu bá Mósè sọ̀rọ̀ nígbà tí Mósè tó ṣẹ̀ Mósè náà ó rílẹ̀ lérí bọ̀ kò wọnú ẹ̀ o Ọlọ́run sọ fún Mósè wípé tá bá rántí story yẹn Numbers chapter 20 ẹni tí ò bá rántí story yẹn ẹ lọ ka Numbers chapter 20 ẹ lọ wo verse 12 kẹwò kan bóyá kìtì ẹ̀ka Olúwa sì sọ fún Mósè àti fún Áárónì pé nítorí tí ẹ̀yin kò gbà mí gbọ́ láti yà mí sí mímọ́ ọ̀rọ̀ mímọ́ yìí náà ló fà á o nítorí pé ẹ ò gbà mí gbọ́ torí téèyàn bá ti gba Ọlọ́run gbọ́ ló máa ń fa disobedience ló máa ń fa pé àìgbọ́ràn Ọlọ́run gbọ́ ló máa ń jẹ́ kí àìgbọ́ràn kó ṣẹlẹ̀ ó ní láti yà mí sí mímọ́ lójú àwọn ọmọ Ísírẹ́lì
ó ní nítorí náà, torí pé ẹ yà mí sí mímọ́, nítorí náà ẹ̀yin kì yóò mú ìjọ àwọn ènìyàn yìí lọ sí ilẹ̀ náà tí mo fi fún yín. Ẹ máa rí o, ẹ máa wò báyìí, but ẹ ní wọnú ẹ̀. Torí pé ó dẹ̀ jẹ́ Ọlọ́run mímọ́, wọ́n rí lóòótọ́ o, wọ́n wọnú ẹ̀ o, wọ́n wọnú ilẹ̀ ìlérí yẹn o. Nítorí pé mímọ́ lọ́lọ́run, ó máa dá ẹjọ́ kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Òun ló ṣe jẹ́ pé kò sí pé bóyá title mo dẹ̀ ṣiṣẹ́ fún for 50 years o, mo dẹ̀ kọ́ chọ́ọ̀chì, mo dẹ̀ jẹ́ olórí ìjọ. Ọlọ́run ò kì í ro gbogbo yẹn nítorí pé mímọ́ ni. Tá bá ti mọ̀ pé mímọ́ lọ́lọ́run, ó mọ jẹ́ kéèyàn mọ béèyàn ṣe máa bọ́ Ọlọ́run lò. Pure gbogbo nǹkan ń pa Ọlọ́run mímọ́ ni. Kí lẹ̀ṣẹ̀ tí Mósè dẹ̀ ṣẹ̀ ń bẹ̀ àti Érónì? Àwọn ọmọ Ísírẹ́lì ní pé ẹ kó wa wá síbi, ẹ wá fìyà jẹ wá. Kò sómi, kò sí kankan tá a máa ṣe. Mósè gan bínú sí wọn pé kí ló dé, kí ló ń ṣe yín? Mósè dẹ̀ lọ sọ̀rọ̀ sọ Ọlọ́run náà pé Olúwa, àwọn èèyàn yìí wọ́n ló fẹ́ sọ òun lókùúta o, wọ́n ní kò sómi, pé òun fẹ́ wá pa wọ́n sínú igbó ni, kí ni kóun ṣe? Ọlọ́run sọ pé kó lọ na àpáta yẹn. Ẹ̀ẹ̀kan ni o, àpáta tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ Jésù Kristi ni o. Ọlọ́run sọ pé Mósè na àpáta yẹn lẹ́ẹ̀kan, omi á jáde fáwọn ọmọ Ísírẹ́lì. Bọ́n torí pé inú ń bí Mósè pé àwọn èèyàn yẹn ti kó lọ́kàn sókè, àwọn èèyàn yẹn ti ru Mósè nú. Mósè dẹ̀rẹ́ ẹ̀mí ìbínú, ó ní anger problem ẹ̀ tó jogún nídìílé bàbá ẹ̀, kò kúrò nínú. Mósè ò dí pẹ̀lú ẹ̀. Mósè dẹ̀ fi ọ̀pá yẹn ó fi na àpáta yẹn ńgbà méjì. Ọlọ́run sọ pé Mósè, o ò lè yà mí sí mímọ́ lójú àwọn èèyàn yìí. Mo sọ pé ẹ̀ẹ̀kan ni kó lu àpáta, ó dẹ̀ lọ lu àpáta yẹn nígbà méjì. Ilẹ̀ ìlérí yẹn wàá rí o, but ò ní débẹ̀. Kì í ṣe pé Mósè ṣeṣẹ́ fún, Mósè ṣe nǹkan tí kò sẹ́ni tó tí ì ṣe fọ́lọ́run, Mósè ṣe fún. Ṣùgbọ́n torí pé Ọlọ́run jẹ́ mímọ́ ni, kò sí tó bá ṣẹ̀, ó gbọ́dọ̀ san ìyà ẹ̀ṣẹ̀ yẹn, èèyàn gbọ́dọ̀ jẹ ìyà ẹ̀ṣẹ̀ yẹn. Tí ò bá jẹ́ kéèyàn jẹ ìyà ẹ̀ṣẹ̀ yẹn, Ọlọ́run ò wá ní jẹ́ mímọ́ mọ́. So téèyàn bá ti jẹ ìyà ẹ̀ṣẹ̀ yẹn á lè wá kúrò, èèyàn á lè ní access sí Ọlọ́run. So nǹkan tí mo fẹ́ ká dìmú ní Psalm 99 nìyẹn o, pé Ọlọ́run wa tá à ń sìn yìí, ẹrù jẹjẹ ni o, mímọ́ ni o, gbogbo nǹkan ẹ̀ mímọ́ ni o. So ẹni tí ò bá dẹ̀ jẹ́ mímọ́ kò lè súnmọ́ o. Kò sí bẹ́ẹ̀ ṣe lè jọ́ ọmọ ẹ̀ tó tẹ́ bá ṣẹ̀ ẹ́ jẹ́ ìyá ẹ̀ o, nítorí pé mímọ́ ni, nítorí pé onídàájọ́ òdodo ni. Ó máa ṣàánú fún yàn o, kò ní kọ ọmọ ẹ̀ tí o, á ṣàánú, ṣùgbọ́n á make sure wípé ìyà nǹkan téèyàn ṣe yẹn pé èèyàn jẹ́. Nǹkan tó jẹ́ kọ́lọ́run jẹ́ mímọ́ nìyẹn. Tá bá ti mọ̀ yẹn, a ti mọ̀ Psalm 99. Nǹkan tó ṣe pàtàkì jù ní Psalm 99 òun ni pé kéèyàn gbé ìgbé ayé mímọ́. Ẹ dẹ̀ wo Samuel tán porúkọ ẹ̀ ń bẹ̀ náà. Samuel bọ́ Ọlọ́run rìn tiẹ̀ o. Samuel bẹ̀rù ẹ̀ṣẹ̀ o. Samuel ìgbé ayé mímọ́, even though àwọn ọmọ ẹ̀ ò ṣe bí titi ẹ̀ o, àwọn ọmọ ẹ̀ corrupt, but Samuel fúnra ẹ̀ kò síbì kankan nínú Bíbélì tá ti lè rí sọ wípé Samuel ṣe báyìí. Gbogbo nǹkan tọ́lọ́run bá sọ pé kí Samuel ṣe òun ló ń ṣe. Ọlọ́run dẹ̀ wà lẹ́yìn ẹ̀ débi pé ó nìkan ní wòlíì tó jẹ́ pé gbogbo ìran tó rí, gbogbo àkọsílẹ̀ tó kọ, kò sí kankan tó yẹ̀ ńbẹ̀. Ọlọ́run dẹ̀ make sure pé gbogbo nǹkan tí Samuel sọ, gbogbo ẹ̀ ló wá sí ìmúṣẹ. Kò sí kankan tó bọ́ sílẹ̀ ní gbogbo àwọn prophecy àbí ìran tí Samuel tó rí. Nítorí pé Ọlọ́run tó wà lẹ́yìn Samuel, Ọlọ́run mímọ́ ni. Samuel dẹ̀ ti rí, ó ti mọ̀ wípé Ọlọ́run yìí ẹ tó máa bá rìn o, ó ń láti gbé ìgbé ayé mímọ́, ó ń láti gbọ́ràn sọ́lọ́run. Nǹkan tọ́lọ́run bá sọ pé kéèyàn ṣe, ó ń láti ṣe. Eléyìí tọ́lọ́run bá dẹ̀ sọ pé kéèyàn má ṣe, èèyàn gbọ́dọ̀ sá fún. So mímọ́ lọ́lọ́run wa, nítorí ẹ̀ làwọn àgbààgbà mẹ́rẹ̀ẹ̀rin yẹn àbí mẹ́rìnlélógún tán ṣe máa ń forí balẹ̀, tán máa ń kọ mímọ́ 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 sọ́lọ́run. So ẹni tó wá kọ Psalm 99, ó wá ń rọ àwa ènìyàn Ọlọ́run ni o, pé ká máa yin Ọlọ́run yìí gẹ́gẹ́ bí ọba mímọ́, torí pé ó jẹ́ mímọ́ yìí náà la ṣe máa yìn o.
nítorí pé ọba mímọ́ ni. Ó máa ṣèdájọ́ oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Kò sí àṣegbé. Ó máa ṣèdájọ́ oníkálùkù ni, kò sẹ́ni tó máa ṣẹ̀ tó dẹ̀ máa mú jẹ, kò sí. Tó bá jẹ̀yà ẹ̀ láyé, á tún lọ jẹ̀yà ẹ̀ láyé tó ń bọ̀. So ẹni tó kọ Psalm 99 wá ń sọ wípé kí gbogbo ènìyàn ká máa gbé orúkọ Ọlọ́run yìí ga, ká máa yin Ọlọ́run wa yìí nítorí pé ọba mímọ́ ni. Mímọ́ òun lọlọ́run, ẹni tá a yà sọ́tọ̀ pátápátá tí kò lè hu ìwà irú àwọn tó ń pera wọn lọ́lọ́run mìíràn kò lè hu. Irú ìwà táwọn tán lágbára láyé tán lè hù, tí wọ́n á fi agbára wọn, tí wọ́n á fi ọ̀pẹ́rẹ́sì èèyàn, tí wọ́n á fi ṣèdájọ́ èké. Ọlọ́run ò lè ṣerú ẹ̀. Ọlọ́run ò lè ṣerú ẹ̀. Nítorí ìyẹn ni ẹni tó kọ sáàmì ṣe sọ wípé ká máa gbé Ọlọ́run yìí, ká máa gbéga, ká máa kọrin sí, ká máa yìn, nítorí pé ó ń padà bọ̀ o láti wá ṣèdájọ́ gbogbo ènìyàn o. Ó máa wá ṣèdájọ́ oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ o. So ká múra sílẹ̀ de ọjọ́ náà, ká gbé ìgbé ayé mímọ́. Tó dà nígbà tó bá wá fẹ́ ṣèdájọ́ oníkálùkù, ìdájọ́ náà á pè wá kò ní jódì kejì fún wa lórúkọ Jésù. So nǹkan tí Psalm 99 tó wà fún nìyẹn. Ẹ jẹ́ ká kà á kó pọ̀. Psalm 99 enthronement psalm ni bí mo ṣe sọ fún wa. Nǹkan tó dẹ̀ ṣe pàtàkì jùlọ ń bẹ̀ ni wípé Ọlọ́run wa tá à ń sìn yìí, Ọlọ́run mímọ́ ni. A ní láti mọ̀ pé Ọlọ́run mímọ́ ni, àti pé Ọlọ́run yìí òun ló jọba lórí gbogbo ayé o. Òun sì ni onídàájọ́ òdodo o. Ó ń bọ̀, ó máa ṣèdájọ́ oníkálùkù, ó dẹ̀ máa ṣèdájọ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ oníkálùkù tó bá ṣe rí ni. Ó dẹ̀ tún jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá gbé ìgbé ayé mímọ́, tó ń gbọ́ràn, tó ń tẹ̀lé òfin Ọlọ́run yìí, Ọlọ́run máa ń gbọ́ àdúrà ẹ̀ o. Pé torí Ọlọ́run tá à ń gbé ga yìí, Ọlọ́run tó ń gbọ́ àdúrà ni o. Kò ń ṣe Ọlọ́run tí kò kì í gbọ́ àdúrà. Ẹ̀ṣẹ̀ òun ló ń separate èèyàn pẹ̀lú Ọlọ́run. Wá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí tí ò disobey, tí ò ṣe àìgbọ́ràn, Olúwa ń gbọ́ àdúrà. Ó dẹ̀ fún wa lápẹẹrẹ àwọn tó bọ́ Ọlọ́run rìn, tọ́lọ́run sì gbọ́ àdúrà wọn. Ó dẹ̀ parí pẹ̀lú pé kí gbogbo ayé kó wá gbé Ọlọ́run yìí ga nítorí mímọ́ ni. So verse 1 sọ wípé Olúwa jọba. Olúwa tó sọ ń bẹ̀, Yahweh, Ọlọ́run Ísírẹ́lì ni, Ọlọ́run májẹ̀mú, òun ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ó ní Olúwa jọba, jẹ́ kí àwọn ènìyàn kí ó wá rìrì. Ó jókòó lórí àwọn kérúbù, kí ayé kí ó ta gbọ́ngbọ́n. Ìyẹn káyé kó mì tìtì, ṣẹ mọ̀, káyé kó wá rìrì, kí gbogbo èèyàn bẹ̀rù, òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tó ń sọ ni wípé ó ń try àti jẹ́ ká mọ̀ nípa àpótí ẹ̀rí, àpótí májẹ̀mú yẹn. Ṣẹ mọ̀ pé lórí àpótí májẹ̀mú yẹn, wọ́n gbé àwọn kérúbù méjì sórí ẹ̀. Láàárín àwọn kérúbù méjì yẹn, ibẹ̀ lọ́lọ́run jókòó sí. Ibẹ̀ lọ́lọ́run jókòó sí. So ó ń jẹ́ ká mọ̀ pé Ọlọ́run jọba o. Kí àwa èèyàn ká máa wárìrì, torí ẹni tó máa wọ ibi tó Ọlọ́run jókòó sí yẹn, ó láti wárìrì o. Ó láti bẹ̀rù o. Nítorí Ọlọ́run yóò jókòó lórí àwọn kérúbù ni o. Káyé kó máa mì tìtì, kẹ́rù máa ba èèyàn ni o. Ẹni tó máa súnmọ́, mo ṣe fún wa lápẹẹrẹ wòlíì àgbà high priest, tó jẹ́ pé ibi tó gbé àpótí ẹ̀rí yẹn sí, high priest nìkan ló lè wọ bẹ́ẹ̀. Àwọn wòlíì kéékèèké wọ̀nyẹn wọ́n lè wọ bẹ́ẹ̀ o. Kò sí mọ́ ṣe lè lọ ṣe sacrifice ẹbọ rírú tó wọn mọ́ tó láti wọ bẹ́ẹ̀. High priest tó máa wọ bẹ́ẹ̀ fún rẹ̀ gangan wọ́n máa sokùn mọ́ lẹ́sẹ̀ ni. Wọ́n tún fa agogo sí pàápàá kó máa lágogo bó ṣe ń lọ. So táwọn bá ti gbọ́ agogo yẹn mọ́, wọ́n mọ̀ pé mímọ́ ẹ̀ ò pé nìyẹn. Wọ́n á kàn fa òkú ẹ̀ jáde ni. Torí Ọlọ́run ó so holy, mímọ́ ni, funfun, àlà funfun gbòò ni, kò lábàwọ́n kankan. So nǹkan tí verse 1 try láti sọ fún wa nìyẹn wípé Ọlọ́run yìí o, ká wá rìrì o. Kí gbogbo ayé kó wá rìrì o. Kí gbogbo ayé kó mì tìtì o. Torí ó ń bọ̀. So ẹni tó dẹ̀ máa bá Ọlọ́run mímọ́ yìí gbé, ẹni pa múra. Ó dẹ̀ ń padà bọ̀ láti wá ṣèdájọ́. A máa jọ gbé papọ̀ nígbà tó bá dé second time yìí ni.
so ẹni tí ò bá dẹ̀ gbé ìgbé ayé mímọ́ báwo ló máa ṣe súnmọ́ Ọlọ́run tó jẹ́ pé ẹ̀rù jẹ̀jẹ̀ yìí ni òun ló ṣe jẹ́ pé a ń sọ fún wa pé ká wárìrì níwájú Ọlọ́run ká wárìrì níwájú Ọlọ́run. So verse 2 wá sọ wípé Olúwa tóbi ní Síónì o Olúwa tóbi nítorí ó jọba ní Síónì ní Jerúsálẹ́mù ló ń pè ní Síónì wípé Olúwa tóbi ó jọba ń bẹ̀ ni ó jókòó sí Jerúsálẹ́mù ó sì ga ju gbogbo orílẹ̀-èdè lọ ṣùgbọ́n láti ibi tó jókòó sí ní Jerúsálẹ́mù tuntun la wá ń sọ̀rọ̀ nípa èyí o tó ń bọ̀ látòkè ọ̀run o níbi tó máa jókòó sí lórí àga bàbá rẹ̀ Dáfídì yẹn ó máa ga ju gbogbo orílẹ̀-èdè lọ gbogbo orílẹ̀-èdè máa wò ó báyìí ní gẹ́gẹ́ bí ọba kan péré onìkan jẹ̀ ló máa jẹ́ ọba kan yẹn péré kò tún sọ́ba mìíràn kò tún sí pírẹ́sídẹ̀ntì kò tún sólóyè mìíràn òun yẹn àtàwọn áńgẹ́lì láwọn máa ṣe gbogbo àkóso nígbà tákòókò yẹn bá tó so wá sọ fún wa wípé Olúwa tóbi ní Síónì o ó sì ga ju gbogbo orílẹ̀-èdè lọ ó ga ju gbogbo àwọn ọlọ́run tó ń sọ pé wọ́n ń sin àwọn tó ń tan ara wọn ọlọ́run tó fọwọ́ ara wọn mọ tó fọwọ́ ara wọn gbé sórí tébù ó ga ju gbogbo wọn lọ Ọlọ́run yìí kò lákàwé kò dẹ̀ lékejì ó dẹ̀ padà bọ̀ ó dẹ̀ tóbi lórí Síónì níbi tó jókòó sí ẹsẹ̀ 3 wá ń sọ pé kí wọ́n kí ó yin orúkọ rẹ̀ tí ó tóbi tí ó sì lé ẹ̀rù kí gbogbo ayé ni o ká máa yin orúkọ mímọ́ rẹ̀ ni o orúkọ yẹn tẹ́ bá ti gbọ́ pé God is holy ẹ̀rù jẹjẹ ni o ìkan tó máa kọ́kọ́ wá sọ́kàn mi ni pé ẹ̀rù tẹ́ bá ti gbọ́ pé God is holy ẹ̀rù ni pé ṣé mo pé láti ẹ̀ ti dúró báyìí ṣé tó bá yọ sí yín lóru àbí tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀rù máa bà yín ni pé báwo ló máa ṣe bá yín ṣe mọ̀ because Ọlọ́run yìí mímọ́ gbáà ni so ó ní kí gbogbo ayé ká máa yin orúkọ rẹ̀ tí ó tóbi orúkọ rẹ̀ yẹn tóbi o bẹ́ẹ̀ ló sì lé ẹ̀rù o kí gbogbo ayé wá rírì ni o nítorí pé mímọ́ ni òun o torí pé ó jẹ́ mímọ́ yẹn náà ló ṣe lẹ́rù torí mímọ́ ni kò sẹ́ni tó máa ṣẹ̀ tó máa mú jẹ kò sí bó ṣe lè fẹ́ràn ẹ tó Dávidi tó fẹ́ràn jù gan ńgbà tó ṣẹ̀ Dávidi gan jẹ̀yà ó jẹ́ lájẹ yóò ní so nítorí pé mímọ́ ni Ọlọ́run yìí orúkọ rẹ̀ ó tóbi o ṣùgbọ́n ó ní ẹ̀rù orúkọ rẹ̀ ní ẹ̀rù verse 4 wá sọ wípé agbára ọba fẹ́ ìdájọ́ pẹ̀lú ṣe mọ̀ pé Ọlọ́run níbi tó lágbára dé ó lè máa lo agbára ẹ̀ kó lè máa fi ṣàkóso ṣùgbọ́n tí ò bá ṣe ìdájọ́ kò wá ní jẹ́ mímọ́ ṣe mọ̀ pé ẹni tó bá lágbára ń sìn jọ́ọ̀jì míì sìn tó lágbára ó lè lo agbára ẹ̀ láti favour láti ṣe ojúṣàájú fún yàn kan òun ṣáà ní jọ́ọ̀jì òun ṣáà ní adájọ́ tó bá dẹ̀ ti dájọ́ kò sí nǹkan tá a máa ṣe sí ó ti tán nìyẹn ṣe mọ̀ tó bá wu pírẹ́sídẹ̀ǹtì ìlú kan tó bá fẹ́ ṣàánú fún akàndẹ̀ ṣàánú fún kò dẹ̀ sí nǹkan tá a máa ṣe sí ṣùgbọ́n Ọlọ́run ò rí bẹ́ẹ̀ o bágbára Ọlọ́run ṣe pọ̀ tó ó ń lo agbára rẹ̀ pẹ̀lú ìdájọ́ ni o kò ní lo agbára pé ìṣèlú mi náà ṣàmú lágbára mo dẹ̀ fẹ́ràn ẹ̀ sí tó bá ṣe kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ má wọrí kúrò lórí ẹ̀ èmi ṣàlù ṣà ń ṣiṣẹ́ fún Ọlọ́run ò kì í ṣe bẹ́ẹ̀ o Ọlọ́run ò kì í fa agbára ẹ̀ kò kì í lo orú agbára ẹ̀ fún bẹ́ẹ̀ pẹ̀lú agbára tó níyẹn ó dẹ̀ máa ń ṣèdájọ́ pẹ̀lú agbára náà ni ẹnikẹ́ni tó bá ṣẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè súnmọ́ ó dẹ̀ máa discipline èèyàn pẹ̀lú àánú ni o á ṣàánú o ṣùgbọ́n á discipline èèyàn láti lè jẹ́ kí mímọ́ òun kó pé torí bí ẹ tó wọ aṣọ funfun téèyàn fẹ́ lọ da epo sí bẹ́ẹ̀ ló máa ṣe rí téèyàn bá ń ṣẹ̀ téèyàn bá ti ń ṣẹ̀ bíi pé èèyàn fẹ́ máa da epo sára aṣọ mímọ́ Ọlọ́run ni bó ṣe rí nìyẹn so ó sọ wípé kí gbogbo ayé kó gbé Ọlọ́run ká gbéga agbára rẹ̀ ó sì máa ń lò ó pẹ̀lú ìdájọ́ ni ó ní ìwọ fi ìdí àṣegbé múlẹ̀ kò sí àṣegbé kankan Ọlọ́run jẹ́ ká mọ̀ ó establish ẹ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ má ṣẹ̀ o nǹkan tí n bá ní kẹ́ má ṣe ẹ má ṣe o ó fìdí ẹ̀ múlẹ̀ gbogbo wa la mọ̀ pé ó fìdí ẹ̀ múlẹ̀ pé tẹ́ bá ṣẹ̀ ẹ má jẹ ìyà o
tẹ bá ṣẹ̀ máa dáríjì yín o ṣùgbọ́n ẹ má jẹ̀yà ẹ o. So ìwọ fi ìdí àìṣègbé múlẹ̀, ó fi múlẹ̀ ní kí gbogbo wa lè mọ̀ wípé mo máa ń ṣèdájọ́ o, onídàájọ́ òdodo dẹ̀ ni mí, adájọ́ má dẹ̀ ṣèké òun ni mí o. Ó ní ìwọ ń ṣe ìdájọ́ àti òdodo ní Jákọ́bù. Jákọ́bù yẹn Ísírẹ́lì ló ń jẹ́, bẹ́ẹ̀ ṣe mọ̀ pé orúkọ mìíràn tí Jákọ́bù ń jẹ́ òní Ísírẹ́lì, pé Ọlọ́run yìí ó ṣe ìdájọ́ àti òdodo ní Ísírẹ́lì o. Ó ṣe ìdájọ́ o, yàtọ̀ sáwọn alágbára tó jẹ́ pé wọ́n á kàn ṣèjọba ayé, àwọn á lo agbára wọn bó ṣe wù wọ́n láti ṣèdájọ́, kò sódodo ń bẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run tiwa yìí ó máa ṣèdájọ́ pẹ̀lú òdodo ni o, kò sójú ṣáájú ń bẹ̀. So ló ṣe jẹ́ ká mọ̀ wípé ẹ lè ṣe àṣepamọ́ o ṣùgbọ́n kò sí àṣegbé o, ó fìdí ẹ̀ múlẹ̀ ká lè mọ̀, kí gbogbo wa lè mọ̀ wípé ẹni tó bá ṣẹ̀ á jẹ ìyà ẹ̀, á jẹ ìyà ẹ̀. Ẹsẹ̀ 5 ó wá sọ wípé ẹ gbé Olúwa Ọlọ́run wa ga, kí ẹ sì forí balẹ̀ níbi àpótí ìtìsẹ̀ rẹ̀. Mímọ́ li òun, ṣe ni wọ́n tún sọ mímọ́ yẹn lẹ́ẹ̀kejì, mímọ́ li Ọlọ́run yìí, pé so ká rẹra wa sílẹ̀, ká humble ara wa ló ń jẹ́ bẹ́ẹ̀. Ní ẹsẹ̀ Ọlọ́run ká humble ara wa, ká gbéra wa, ká má gbéraga níwájú Ọlọ́run yìí, Ọlọ́run mímọ́ yìí, kí gbogbo èèyàn ká rẹra wa sílẹ̀ níwájú Ọlọ́run, ká forí balẹ̀ fún níbi àpótí ìtìsẹ̀ rẹ̀. Ṣé mọ̀ pé ayé yìí gan ló fi ṣe àpótí ìtìsẹ̀, ó jókòó sọ́run, ó dẹ̀ fàyè yìí ó fi ṣe àpótí ìtìsẹ̀ ni. So ẹnikẹ́ni tó bá fẹ́ súnmọ́ Ọlọ́run yìí o láti jẹ́ ẹni tó rẹra rẹ̀ sílẹ̀, kò ń ṣe onígbéraga, onígbéraga ò lè bá Ọlọ́run mímọ́ yìí rí o. Èèyàn láti rẹra rẹ̀ sílẹ̀ pátápátá ni láti bá Ọlọ́run wa yìí, láti lè bá rìn. Ní verse 6 ó wá sọ wípé Mósè àti Áárónù, nísìnyí ó ń sọ fún àwọn tó ti bọ́ Ọlọ́run mímọ́ yìí lò ká lè fi mọ̀ ní o, bọ́lọ́run ṣe ń ṣe, bọ́lọ́run ṣe ń hùwà, bọ́lọ́run ṣe ń ṣe ìdájọ́, bọ́lọ́run dẹ̀ ṣe máa ń ṣàánú, bó dẹ̀ ṣe máa ń gbọ́ àdúrà, kó lè yé wa ní o, nítorí pé ó ń bọ̀ wá kó ní kálukú ká kọ́gbọ́n lára Mósè, lára Áárónì àti Sámúẹ́lì, ká lè mọ bá ṣe máa bọ́ Ọlọ́run yìí rìn, ẹni tó bá fẹ́ bá Ọlọ́run yìí gbé. Ó ní Mósè àti Áárónì nínú àwọn àlùfáà rẹ̀ àti Sámúẹ́lì nínú àwọn tí ń pe orúkọ rẹ̀. Àwọn mẹ́ta yìí wọ́n ń pe orúkọ Ọlọ́run, àlùfáà rẹ̀ dẹ̀ ni wọ́n. Wọ́n ké pe Olúwa ó sì dá wọn lóhùn. Ṣẹ́rí, wọ́n ké pe Olúwa, Olúwa sì dá wọn lóhùn, yẹn wípé Olúwa gbọ́ àdúrà wọn. Tán bá ké pe Ọlọ́run pé Olúwa báyìí ni, Olúwa sì máa ń gbọ́ àdúrà wọn, nítorí pé wọ́n tẹ̀lé òfin Ọlọ́run, nítorí pé wọ́n ẹ̀rí Ọlọ́run, ọ̀rọ̀ rẹ̀ wọ́n tẹ̀lé, wọn ò fi ṣeré. So téèyàn bá ti tẹ̀lé òfin rẹ̀, tó tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, téèyàn bá ké pe Ọlọ́run, Psalm 99 sọ wípé Ọlọ́run máa ń gbọ́ o. Ọba tó ń gbọ́ àdúrà ni a ní, Jésù tó ń gbọ́ àdúrà ló bí wa, kìnìún ẹ̀yà Júdà tí kì í fọmọ rẹ̀ ṣeré, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọlọ́run wá ń gbọ́ àdúrà o, ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ bá ti wà ń bẹ̀, òun ló máa ń jẹ́ kó dàbẹ̀ yìí pé adé gbàgbàgbàgbà dàbẹ̀ ní kó sọ́dọ̀run yìí máa ń gbọ́ àdúrà ṣá. So nǹkan tẹ́ni tó kọ Psalm 99 sọ fún wa nìyẹn, wípé Mósè àti Áárónì àti Sámúẹ́lì wọ́n ké pe orúkọ Ọlọ́run o, Ọlọ́run sì dá wọn lóhùn. Ní verse 7 ó wá sọ wípé ó bá wọn sọ̀rọ̀ nínú àwọsánmọ̀, lóòótọ́ ó bá wọn sọ̀rọ̀ nínú àwọsánmọ̀. Tá bá rántí ńgbà tá a ṣe Exodus chapter 19, ẹni tí ò bá rántí mọ́ ẹ lè lọ ka Exodus chapter 19 verse 18 to 19, àbí kẹ́ wo Numbers chapter 12 verse 5, Numbers orí 12 ẹsẹ̀ 5. Olúwa sì sọ̀kalẹ̀ wá nínú àwọsánmọ̀, ó sì dúró lé ẹnu ọ̀nà àgọ́ náà, ó sì pe Áárónì àti Mírámù, àwọn méjèèjì sì jáde wá. Olúwa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú iná àti èéfín, ẹbẹ́ èéfín ṣe pọ̀ tó, ó láìka ti máa súnmọ́ wa, ó wẹ̀ pé mímọ́ èyí náà ni, torí pé ó jẹ́ mímọ́, ẹlẹ́ṣẹ̀ ò lè sún mọ́, sọ àwọn èèyàn máa kú dànù ni, torí pé ó jẹ́ mímọ́. Àwọn tó lọ bá yìí gan, kán tó lọ bá wọn ti múra, ọjọ́ 3 lọ́n fi wẹ̀, tán fi ṣe ṣẹ́gun, tán fi ṣe gbogbo ẹ̀kan tó kán tiẹ̀ tó lọ dúró níwájú níbi òkè Sinai yẹn, ṣùgbọ́n ó yọ sí wọn, ó dẹ̀ bá wọn sọ̀rọ̀. So ní verse 17 yẹn,
ó wá ń sọ wípé ó bá wọn sọ̀rọ̀ nínú ọ̀wọ́n àwọsánmọ̀. Ṣùgbọ́n kí làwọn èèyàn wọ̀nyí ṣe? Wọ́n pa ẹ̀rí rẹ̀ mọ́. Ẹ jẹ́ ká underline ẹnu báíbù wa, jẹ́ ká fàlà sísàlẹ̀. Wọ́n pa ẹ̀rí rẹ̀ mọ́. Wọ́n pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ àti ìlànà rẹ̀, gbogbo òfin tọ́lọ́run fi sílẹ̀ wọ́n pa mọ́ ni o. Òun lọ́lọ́run ṣe lè yọ sí wọn. Òun lọ́lọ́run ṣe lè bá wọn sọ̀rọ̀. Ìgbọ́ràn ló ń jẹ́ bẹ́ẹ̀. Simple. Gbogbo nǹkan tọ́lọ́run sọ pé kán ṣe òun ni wọ́n ń ṣe. Èyí tọ́lọ́run sọ pé kán má ṣe wọn ò ṣe. Ìwà mímọ́, nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn, obedience, ó ti tán. Olúwa gbọ́ àdúrà wọn. Olúwa bá wọn sọ̀rọ̀. Tẹ́ bá gbà wọn míì sí wọn á sọ pé Ọlọ́run ò kí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ because wọn kì í gbọ́ Ọlọ́run ni. Wọn kì í gbọ́ Ọlọ́run ni. Ìwọ àtẹ̀ṣẹ́ ẹ̀ lè máa sùn kẹjọ máa jí kó dẹ̀ rò pé Ọlọ́run mímọ́ ìyá bá ẹ sọ̀rọ̀. Kò possible. Torí ẹni ṣe pé àwọn èèyàn máa gbọ́ oríṣiríṣi voices náà máa gbọ́ tí wọ́n á sọ pé Ọlọ́run sọ. Ẹni tó Ọlọ́run máa bá sọ̀rọ̀. Ẹ náà múra díẹ̀. Ẹ náà múra díẹ̀ torí Ọlọ́run yìí mímọ́ ni o. Lóòótọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè gba ẹnu èèyàn mìíràn sọ̀rọ̀. Ó ti gbẹnu ẹranko sọ̀rọ̀ rí. Ṣe mọ̀ tó bá fẹ́ make sure wípé òun fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀, ó lè sọ nǹkan sáwọn èèyàn kan sọ. So àwọn èèyàn yìí wọ́n pa ẹ̀rí rẹ̀ mọ́. Wọ́n tẹ̀lé ìlànà Ọlọ́run. Wọ́n gbọ́ràn sí gbogbo òfin Ọlọ́run. Wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Torí ẹ̀ lọ́lọ́run ṣe bá wọn sọ̀rọ̀. Ọlọ́run sì gbọ́ àdúrà wọn. Ṣùgbọ́n ní ẹsẹ̀ 8 ó wá sọ wípé ìwọ dá wọn lóhùn, Olúwa Ọlọ́run wa. Ìwọ ni Ọlọ́run tó dáríjì wọ́n. Torí àwọn èèyàn yìí náà èèyàn ni wọ́n pé o. Àwọn náà ṣẹ̀. Ọlọ́run dẹ̀ dáríjì wọ́n. Ṣùgbọ́n kí lọ́lọ́run ṣe? Ó dẹ̀ san ẹ̀san iṣẹ́ wọn fún wọn o. Torí pé Ọlọ́run mímọ́ ni. Ẹ rí i pé wọ́n pa gbogbo ọ̀nà rẹ̀ mọ́. Wọ́n pa ìlànà rẹ̀ mọ́. Ṣùgbọ́n torí pé kò sẹ́ni tó pé ẹ̀ṣẹ̀ díẹ̀díẹ̀ tó wà lọ́wọ́ wọn, Olúwa sì san ẹ̀san iṣẹ́ wọn bó ṣe rí. Olúwa ò rò pé àṣẹ bí Áárónì ló láwọn ọmọ yẹn gbà tán lọ gbé strange fire, iná àjòjì wá. Iná Ọlọ́run ó jó wọn instantly ni. Mósè tó dẹ̀ bá sọ̀rọ̀ lójúkojú, Mósè ó kàn rí lẹ́ẹ̀lérí ni Mósè ò wọbẹ̀. Ṣùgbọ́n ó ṣàánú fún wọn. Tí ò bá ṣàánú fún wọn ó máa pa wọn fúnra wọn dànù. Wọ́n tẹ̀ ní délẹ̀ lé, wọ́n tẹ̀ ní rí lẹ́ẹ̀lérí yẹn, but ó ṣàánú fún wọn. Ṣùgbọ́n onídàájọ́ òdodo ni. Holy God ni, kì í ṣe pé bóyá Ọlọ́run fi ṣèkà bí ẹni. Ọlọ́run ò lè ṣèkà. Irú ẹni tó Ọlọ́run jẹ́ nítorí pé mímọ́ ni. So torí mímọ́ rẹ̀ ó gbọ́dọ̀ ṣèdájọ́. Ọlọ́run gbọ́dọ̀ ṣèdájọ́. Tọ́lọ́run ò bá ṣèdájọ́ kò wá ní jẹ́ mímọ́ mọ́. Ó gbọ́dọ̀ ṣèdájọ́. Ṣùgbọ́n á ṣàánú fún yàn. Nígbà téèyàn bá na ọmọ, tẹ́ bá na ọmọ tán ṣe mọ̀ ẹ tún fà á mọ́ra. But ẹ na ọmọ láti lè tọ́ sọ́nà ni. Ẹ tún fà á mọ́ra bọ́lọ́run ṣe máa ń ṣe nìyẹn. Téèyàn bá ṣẹ̀, Ọlọ́run á na ọmọ ẹ̀, but á tún fa ọmọ ẹ̀, á tún fà á mọ́ra, á ṣàánú fún un. So bó ṣe ń lo àánú, bẹ́ẹ̀ náà ló máa ṣe ń deal pẹ̀lú oníkálùkù, ló máa ń punish oníkálùkù. So ìkan tí ẹ tó kọ Psalm 99 fẹ́ ká mọ̀ nìyẹn wípé Ọlọ́run yìí ó dá àwọn tá à ń sọ̀rọ̀ rẹ̀, ó dá wọn lóhùn o. Ó dẹ̀ dáríjì wọ́n, ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀, ó dáríjì wọ́n. Ṣùgbọ́n ó san ẹ̀san iṣẹ́ wọn fún wọn o. Wọ́n jèrè iṣẹ́ wọn. So Ọlọ́run mímọ́ yìí ọ̀làdẹ̀ ń retí tó ń padà bọ̀ o. Ṣé wá rí pé kò sáṣegbé? Ṣé wá rí pé Ọlọ́run tó lè ṣerú ẹ̀ fún Mósè irọ́ ni? Even Samuel àwọn ọmọ ẹ̀ tán corrupt pàápàá, Ọlọ́run dì pẹ̀lú wọn. Ọlọ́run dì pẹ̀lú wọn. Àwọn méjèèjì tán corrupt, Ọlọ́run dì pẹ̀lú wọn. So Ọlọ́run ò kì í ṣojú ṣáájú torí pé mímọ́ ni. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tó bá dé, ó máa ṣe ìdájọ́ gbogbo ayé. Ó máa ṣe ìdájọ́ oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ oníkálùkù tó bá ṣe rí. So verse 9 ló wá conclude pẹ̀lú wípé ẹ gbé Olúwa Ọlọ́run wa ga, kí ẹ sì máa sìn níbi òkè mímọ́ rẹ̀. Ẹ lọ síbi òkè mímọ́ rẹ̀, ẹ máa sìn Ọlọ́run yìí o. Nítorí kíni? Nítorí Olúwa Ọlọ́run wa mímọ́ ni o. Orí òkè tó jókòó sí yẹn mímọ́ ni o. Ẹni tó bá fẹ́ súnmọ́ orí òkè yóò láti jẹ́ ẹni mímọ́. Torí ẹ̀ Dáfídì ṣe sọ pé ta ló lè gun orí òkè Olúwa lọ? Àbí ta ló lè dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o.
tí kò fi ọkàn rẹ̀ fún Sátánì láti lò, irú èèyàn bẹ́ẹ̀ nìkan ló lè lọ sí orí òkè mímọ́ Ọlọ́run o. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ bọ́ Ọlọ́run yìí jọba nítorí pé ó ń padà bọ̀ láti wá jọba lórí Jerúsálẹ́mù tuntun. Jésù yìí ń padà bọ̀ lẹ́ẹ̀kejì, ṣùgbọ́n ẹni tó mọ bá Jésù yìí jọba ó láti jẹ́ ẹni tó ń gbé ìgbé ayé mímọ́, nítorí pé mímọ́ ni o, mímọ́ ni, mímọ́ ni. A máa gbéga, a máa kọrin sí i, a dúró sẹ́nu ọ̀nà rẹ̀ pẹ̀lú ọpẹ́ àti ìṣùgbọ́n láti jẹ́ mímọ́ ká tó lè wọlé o. Ẹni tí ò bá jẹ́ mímọ́ kò lè bọ́ Ọlọ́run yìí, kò lè bá gbé o. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé tátì ẹni tó jókòó sórí àga ayé ti tó ń kálukú o. Who is really sitting on the throne of your life? Ta ló jọba lórí ayé ti yín o? Kóníkálukú bí ara rẹ̀ o, ta ló tiẹ̀ jọba? Torí a ti gbọ́ ń pa Ọlọ́run mímọ́ yìí. Ṣé ẹ̀yin gbé ìgbé ayé mímọ́ láti tó lè dá yín tẹ̀sán pé òkè yà pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀mí mímọ́? Mo máa méèkì ẹ̀. Àbí ó kàn ṣì ń gbé ayé ẹ bó ṣe wù wọ́n ni? Tó o tí ìmọ̀ tẹ́lẹ̀ pọ̀ Ọlọ́run yìí mímọ́ ni o kàn rò pé ẹ ṣèbá láàánú lọ́lọ́run. Ọlọ́run máa dáríjì. Ìsọ̀rọ̀ tí n bá ṣe lè tó wù mí tán máa lọ kúnlẹ̀ máa ní kọ́lọ́run dáríjì mi. Ṣé ibi tó ṣe wà nìyẹn? Àbó ò tiẹ̀ tí ì gba Ọlọ́run yìí, ò tiẹ̀ tí ì mọ Ọlọ́run tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí rárá. Èèyàn láti ronú sí o. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ bọ́ Ọlọ́run yìí, òun fẹ́ bá rìn, á múra láti tẹ̀lé gbogbo òfin Ọlọ́run, á múra láti pa gbogbo ẹ̀rí Ọlọ́run, gbogbo ọ̀rọ̀ Ọlọ́run láti pamọ́, á jẹ́ mímọ́, á prepare ara rẹ̀ sílẹ̀. Lójoojúmọ́ ló máa múra sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristi. Kó tó ṣe nǹkan á ti rò wípé nǹkan tí mò ń ṣe yìí ṣé kò ṣe pé mo fẹ́ dàdọ̀tí sáṣọ funfun Ọlọ́run báyìí. Èèyàn á yà padà sẹ́yìn. Bọ́tẹ́ tí ò tiẹ̀ tí ì mọ Ọlọ́run, torí kò sí béèyàn ṣe lè gbé ìgbé ayé mímọ́ téèyàn ò bá ní Jésù Kristi o. Torí agbára ẹ̀mí mímọ́ lèèyàn lè fi gbé ìgbé ayé mímọ́ o. A lè fagbára wa gbé ìgbé ayé mímọ́ o. Lóòótọ́ a lè ran ara wa lọ́wọ́ o, ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run nìkan ló ń ràn èèyàn lọ́wọ́ o láti lè gbé ìgbé ayé mímọ́. So ẹni tó bá fẹ́ gbé ìgbé ayé mímọ́ ó láti ní Jésù Kristi. Jésù Kristi nìkan ni ọ̀nà, kò sọ́nà mìíràn. Kò tẹ̀ tún síbi kò sí òun náà ló dá wa. Ọlọ́run yìí ló dá wa. Òun ló mí ẹ̀mí ìyè sí wa. Ẹni tí ò bá sí nínú Ọlọ́run yìí, ó kàn tọrọ ẹ̀ ni. Nítorí pé vacuum yẹn, ààyè yẹn ó máa wà ń bẹ̀. Ó lè máa ṣe rí àwọn tó lówó tán ní gbogbo nǹkan tí wọ́n dẹ̀ inú wọn kàn máa sọ fún yín pé something is missing. Ó sì kù kankan, nǹkan yẹn wọn ò lè mọ̀ torí pé wọn ò sí inú Jésù ni. Nítorí pé òun ló dá wa, inú rẹ̀ òun ló mọ wá, ẹ̀mí ìyè tó mí sí wa òun ló mí sí wa. So nígbà tá a bá wà nínú Jésù yẹn, nígbà nìkan lèèyàn máa ń ní fulfilment. Nígbà ní gbogbo nǹkan á tẹ́yàn lọ́rùn. Kò wá ń ṣe nǹkan ayé yìí lèèyàn máa sọ pé mo kọ́lé 10, mo ra mọ́tò, ìyẹn kọ́ mo bímọ 20. No. Ìtẹ́lọ́rùn yẹn pé èèyàn wà nínú Jésù ni. Ṣé mọ̀ pé bí ẹja ṣe ń gbé nínú omi, tá bá mú ẹja kúrò nínú odò, báwo kí ló máa ṣẹlẹ̀ sẹ́ja? Láìpẹ́ ẹja yẹn máa kú ni, nítorí pé ẹ ti mú kúrò níbi tí àlàáfíà ẹ wà, níbi tó lè gbé, níbi tó sì lè máa mí dáadáa. Bẹ́ẹ̀ ló ṣe rí fún èèyàn tí ò bá sí inú Ọlọ́run. Nítorí Ọlọ́run yìí ló dá wa, òun ló mọ wá, òun ló ń tọ́ wa sọ́nà, èémí rẹ̀ ló wà nínú wa. So téèyàn ò bá ti sí nínú Ọlọ́run, ìyá kan máa wá nǹkan tí ò sọnù ni. Ìyá máa wá pé tí n bá rélé ọkàn mi á balẹ̀, tí n bá tún rélé wàá dẹ̀ rí parí pé kan náà ò tí ì balẹ̀. Ìfì àwọn tó lọ ń ṣẹgbẹ́ káàkiri tán bá ṣe ẹgbẹ́ eléyìí wọ́n á rí pé kò tó, wọ́n á tún lọ ṣèmíì, wọ́n máa ṣe gbogbo ẹgbẹ́ yẹn síbẹ̀ náà wọn ò ní nítẹ́lọ́rùn. Nítorí pé níbi tán ti wá wọn ò sí nínú ẹ̀ ni. Inú Ọlọ́run ni gbogbo wa ti wá. So Jésù Kristi yìí nìkan lọ̀nà, kò sọ́nà mìíràn láti lè dọ́dọ̀ Ọlọ́run. Ẹni tó bá ti wà nínú Jésù Kristi yìí nìkan ló lè ní ìtẹ́lọ́rùn láyé yìí àti ayé tó tún bọ̀. Ó nìkan ni. So o tí ì gba Jésù, o tiẹ̀ tí ì mọ ọ̀nà náà, oore ọ̀fẹ́ wà. Kó ronú ara rẹ. Ṣé mo fẹ́ bá Ọlọ́run mímọ́ yìí, ṣé mo fẹ́ bá gbé? Tí n bá kúrò láyé yìí, irú ayé tí mo fẹ́ gbé báwo ni?
ṣé mo fẹ́ lọ máa gbádùn ni àbí náà jó ni irun ni tọ́lọ́run ò kì í fipá múyàn ó lóun ti fi síwájú wa ikú àti ìyè ó ní mú kan torí ẹni tí ò bá ti mú Jésù ọjọ́ tí ikú bá ti dé case close o case close ni o kò tún sí nǹkan tó tún kú o kò sí ronúpìwàdà nínú sàárè o iná ajó nínú lédèkùn fẹ́ tí ò bá kú sínú Jésù o àfẹ́ tó bá wà nínú Jésù nìkan ló ní ìyè o ó ní ìyè yẹn máa lọ títí forever ni ṣùgbọ́n ká tó lè bọ́ Ọlọ́run yìí gbé ìwà mímọ́ ṣe pàtàkì ìyẹn náà ni ìwà mímọ́ yẹn náà ni òun ni so tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ àbò ti gba Jésù Kristi tẹ́lẹ̀ ṣùgbọ́n ìwọ gan fúnra ẹ mọ̀ wípé nísìnyí o lè sọ pé o ń gbé ìgbé ayé mímọ́ rárá gbogbo nǹkan tó ń ṣe wọ́n gan mọ̀ pé ó jìnnà sí pé èèyàn ń gbé ìgbé ayé mímọ́. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 9 John 14:6 sọ pé Jésù wí fún un pé èmi lé ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá mi bí kò ṣe nípasẹ̀ mi kò sọ́nà mìíràn is the only way kò tún sí pé mo fẹ́ gba ọ̀nà kò tún sí mọ́ ọ̀nà kan péré tọ́lọ́run fi fún wa nìyẹn Jésù Kristi yìí náà nìkan ni so tó bá fẹ́ gbà kó jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi lè ṣe kú ikú oró lórí igi àgbélébù dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì sọ láti ẹnu rẹ̀ tó sì gbàgbọ́ nínú ọkàn rẹ̀ wípé lóòótọ́ ni Jésù Kristi wá san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ òun wípé lóòótọ́ ni Jésù wá fi ẹ̀jẹ̀ rẹ̀ láti wá ṣẹ́gun ikú tó dẹ̀ gbàgbọ́ tó dẹ̀ gba Jésù náà lóòótọ́ tá a fi ẹ̀jẹ̀ Jésù Kristi tá a fi wẹ̀ tá a wá tubí nínú ẹ̀mí